nílé lóko lájò lẹ́yìn òdì gbogbo ní káàbọ̀ sí orí ìkànnì Yusufullahi òkè pé ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ní ibi tẹ́kù gbogbo tẹ́ẹ̀bà tẹ́ láǹfààní láti máa wò ìkànnì Yusufullahi àjíjẹ ara yóò máa jẹun ọlọ́run ní fẹ́ ṣẹṣẹ gbogbo wa ojú tẹ̀ fún wò wá àti títẹ̀ fún wò wá lòdì kò sì ní fọ́nà ṣe ẹ ṣeun. Yusufullahi TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí ẹ bá mi subscribe sórí Yusufullahi TV kí ẹ lè máa jẹ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò yìí ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ti sí. Dámù sínú àwọn àfá ẹ̀sìn kára nìkan lẹ Yorùbá oníṣẹ́ Ádámọ̀ ní bẹ̀sìn jẹ́ la ilaha illallah muhammadu rasulullah tàlọ́kù tí ń tẹ́sìn ṣe ebi ẹ̀sìn ti wá ọgbọ́n orúlẹ̀ ṣe wá báwọ̀ ọwá bọ́ olóru ni ebi ìmọ̀ ti wá níbi ẹ̀sìn ti wá lọ́hùn tí wọ́n bá fẹ́ júwe gbogbo ilẹ̀ Lárúbáwá láyé wípé ní Nàìjíríà tálẹ́ni tẹ́ mà ní Da'iyatul Kabir ọgbọ́n àfá àgbà onímọ̀ àgbà olùpèpè àgbà olùṣètìrà àgbà olùdásọ̀rọ̀ ẹ̀sìn àgbà ẹ bá bí gbogbo ilẹ̀ Lárúbáwá lọ́mọ Lárúbáwá tó lọ Saudi tó lè ra sọ lọ́dọ̀ rẹ o èyí wọn káà fàtà ń sọ o èyí wọn kàn gbé èdè wọn ní ń sọ ní èso wọn là ń wí àbáwọn onímọ̀ gbogbo àgbà ńlá ayé ní gangan tí wọ́n bá bí wọn wípé talẹ́ni tí wọ́n mọ Nàìjíríà yìí Sheikh Adamu náà ni wọ́n dàkọ̀ lẹ́yìn tó jáde pé Mọ̀lánà Sheikh Adamu yìí gan ló jẹ́ kí àwọn Lárúbáwá ó mata ní jẹ́ Usman ibn Fodi Sheikh Adamu náà ló jẹ́ wọ́n mọ̀ wọ́n ara ó tí Sheikh Adamu ṣe fáwọn Haúsá nù ni ìmọ̀ wá pa mílíọ̀nù bẹ́ẹ̀ nìkan bá ní Sheikh Adamu tíra wo ni wọ́n kọ àwọn tíra tàn ṣé tíra tàn láwọn wá ká ìmọ̀ wá dùn wá wò pé wọ́n yìí sì lọ lé kéwú sí láwọn àfáà rẹ̀ kọ́ nílé kéwú àwọn àfáà rẹ̀ wọ́n fi abẹ́ jóná kéwú tí wọ́n kọ́ nù ni Tariq ọgbọ́ alukurani inú ta alukurani gbé wá fàndé Muhammad ìtàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá wà alukurani lọ dáadáa ìtàn wà nú ẹ̀ wọ́n tó wá ká alukurani tó rí bá nàbí tí sọ bọ́lọ́hun tí sọ tó fà nàbí ó ti wá wa rusulan qad qasasnahum alayka min qabl wa rusulan lam naqsushum alayka wa kallama Allahu Musa taklima. A'udhu billahi minash shaytanir rajim. Bismillahir rahmanir rahim. Wa rusulan qad qasasnahum alayka min qablu wa rusulan lam naqsushum alayka wa kallama Allahu Musa taklima. Ọlọ́run ní àwọn òjíṣẹ́ kan ti ṣáájú àwọn Ọlọ́run sọ̀tàn wọn fún ọ wa rusulan lam naqsushum alayka àwọn kan sì ń bẹ tá a sọ̀tàn wọn fún ọ wa kallama Allahu Musa taklima. Èyí ni àyà tá fi mọ̀ àtẹ̀yí tí ń pé nahnu naqussu alayka ahsanal qasas Al-Qur'ani bá ti sọ bẹ́ẹ̀ ẹ ń já sí wípé ẹni tí ó bá mọ bí tí nǹkan ti ń bọ̀ lánàá yọ́kàn rò pé òun dáyé ìsìlámù kan bọ́ọ̀lẹ̀ láti sánmà yóò rò pọ̀ bọ́ọ̀lẹ̀ ni Sheikh Adamu ló jẹ́ àmọ́ àwọn èyí tí wọ́n ń pè nítàn tó ní onítàn ni wọ́n tó ní tíra tàn ni wọ́n ṣe ni bọ́ ọba ṣe tíra tàn báwo ni wọ́n ó ṣe máa bi táwọn àjìdáàdù rẹ ti ń bọ̀ wá táwọn àfáà rẹ tó kọ́ ń kéwú bọ́ọ̀ ló ṣe wá máa bi tó wà lónìí tó fi máa bi tó kù tó ń lọ lọ́la ọmọ bí ìsìlámù ti ń bọ̀ wá bàbá ṣe àlè ìsìlámù lè yà ó bàbá tó ní wà gádàn ó yẹ kí ọmọ wípé Ọlọ́run ní tàn mọ́lẹ̀ fún Sheikh Adam ọgbọ́kọ́sí al-Islamu liyawm wa gadan kò sí àfáà kan àtà gbogbo ilẹ̀ Lárúbáwá kò sáàfáà kan tó sọ tíra kan tó sọ tìrò ní tó wá sọ̀tọ̀ lákalẹ̀ àbí tó sọ̀rọ̀ Ìsìlámù lónìí tó wá sọ tí ó ṣẹlẹ̀ lọ́la bẹ́bá lọ wà al-Islamu liyawm wa gadan bí Nàìjíríà gbogbo tí ó ṣẹlẹ̀ tí bàbá ti sọ́nù rẹ̀ ní wá ń ṣẹlẹ̀ yìí ọjà sí wípé Ọlọ́run lọ́nà wára basira Sheikh Adam láti máa rí àná láti rí òní àti láti rí ntí ó ṣẹlẹ̀ fún Ìsìlámù lọ́la. Kò irú Mọ̀lánà Sheikh Adamu tọ́lọ́run wá sí bẹ́ẹ̀ fún kẹ́nìkan wa bá wá nìkan tí ń ja ìmọ̀ yẹn níyàn ajẹ́pọ̀ntọ̀ wọn ọmọ bálù tí wọ́n ń pè ní mímọ̀ ó lè ráfà àkà gbogbo bí ẹ bá wọlé ti kéwú ọba yẹ kójú ọ̀nà mímọ̀ lórin ọwá nípa lè dòkítọ́rà àbó nípa balẹ̀ ustadiyya rẹ̀ tá ń pè ní professorship tọ́ba ní lọ́wọ́ tọ́wá gbá máìkì mú tọ́wá ní sẹ́wọ̀n ní Sheikh Adamu ṣe ẹ sọ fún ń tọ̀ wọn pé iléèwé yòówù yunifásitì yòówù tó bá ti ṣe kọ́ọ̀sì àbíkílẹ̀ máa pè
tó ti ṣe PhD rẹ̀ àbí tó ṣe ti ustaasiya rẹ̀ ilé ìwé tó bá ti ṣe ẹ̀kọ́ gba apá lọ́wọ́ rẹ̀ pé ìwọ yìí ń ba ìmọ̀ nínú jẹ́ ẹni tí ó bá ti dá o ní mímọ̀ mà bó ti lè wò kọ́ máa sọ lárúbáwá tó kèé so mímọ̀. náà Mawlana Sheikh Adam àti rẹ̀ nìkan dùn ní àtẹlẹ́ẹ̀bù ni àtọ́nísọkúsọ ni àtẹlẹ́gàn ni kéèyàn ti ẹ̀ pẹ̀ gàn kó tiẹ̀ mẹ́nìkan wá wípé ṣe bí lágbájá jù lọ ìjọ ti gbọ́ rí kọ́sìm kẹ́nìkan sọ bẹ́ẹ̀. pé lágbájá ju Sheikh Adam. ìjọ ti gbọ́ rí. rárá. àì tí gbọ́ títí dùn ní kẹ́nìkan tiẹ̀ wá jáde pé ebi lágbájá jù lọ. rárá. nínú mímọ̀ yìí kò sí ìmọ̀tẹ́ ń lọ lóde òní Mawlana Sheikh Adam lọ́lọ́run fún. alhamdulillah. títí dọ̀la àwọn ọmọ wọn náà ni ó sì tún máa fún àwọn àwọn tó máa bẹ́ẹ̀. àmín ya Allah. bàbá wo ṣé Usuglul lásán tààlà fẹ́ fi wé níyà yìí àfa àwọn láfi wé ṣé Usuglul táwọn tó ṣe tíra pé sayaudu al-Arab ila Palestine pé alárúbáwá ó padà gba Palestine ṣé Usuglul ló wí bẹ́ẹ̀ ọmọ kéwu Sheikh Adam ni ẹnìkan ò tí ì bá wọn dùn ní tí ṣé Usuglul fi ń sọ nú ọ̀rọ̀ wọn wípé àti ìbá ojú bàtà ẹsẹ̀ Sheikh Adam ilé tá a máa bi tí wọ́n gbẹ́sẹ̀ sí nínú mà náà èyí tí àwa pàtí ń jò ní inú ọ̀rọ̀ ó ní wípé Sheikh Adam ní ọ̀tá nígbà wọn ń bẹ láyé wọ́n tún lọ́tá lẹ́yìn ìgbà wọn kú tán à ń bá yẹ Sheikh Adam wọ́n bá yẹ Sheikh Adam ṣọ̀tá wọ́n tún ń bá òkú Sheikh Adam ṣọ̀tá ọ̀gbọ́kọ́ sí kí ló wá fà á tó fi rí bẹ́ẹ̀ wọ́n wá káàkiri wọn ò rí mo béèrè lọ́wọ́ ara mi pé èyí sí Ádámù lọ́ta tó báyìí nígbà mo wá rí pé rí wọ́n padà wá darí làákàyè síbi wípé ẹni Ọlọ́run bá fún la hasada illa fisnatayn rajulun ata Allahu al-Qur'ana wa huwa yaqumu bihi ana al-layli wan-nahar wa rajulun ata Allahu malan wa huwa yunfikuhu ana al-layli wan-nahar ẹni Ọlọ́run bá fún ní mímọ̀ tí ń ṣe ń lo ìmọ̀ rẹ̀ ní lílò tọ́lọ́run ní àlò tí màá yẹ ṣe ń ṣàǹfààní fáwọn èèyàn ó ń tọ́ àwọn lọ́ta ní tó jẹ́ sí Ádámù ọlọ́ta tó fi dàbí ìgbà tá àfa kan ọ̀wá sáfà kan tí wọ́n ń di yín má tójú Mawlana Sheikh Ádámù lọ́bẹ̀ ẹ bá lọ́tẹ̀ ẹ bá bọ̀ àwọn náà ni ẹni ọba ní mà tí yóò nírú ẹ̀rí yóò lọ́ta tí yóò nírú ẹ̀rí ẹni Ọlọ́run bá dá lọ́lá tí yóò dá nìkan yóò sì lọ́ta tẹ́nìkan ò nírú ẹ̀rí ẹni Ọlọ́run bá fún lọ́mọ tí yóò fẹ́ nìkan rú ẹ̀ ọmọ bíi Baba Lágége tó nídà ẹ wá ka jáde ẹ fi ẹsẹ mọ kọ́ra náà ẹ fi kẹgbẹ́ ara wọn ẹni Ọlọ́run bá fún lágbẹ̀yìn tẹ́yìn sí ọmọ bó ti fún Sheikh Adam yọ lọ́ta lẹ́yìn rẹ̀ tó bá lọ tán onígbà tí ń bẹ láyé kò sírú ẹ̀ ẹgbà ó kú tán kò tó sírú ẹ̀ òun ló jẹ́ kí ọ̀tá yẹn ó máa lọ bí orin Sheikh Adam ti ń kọ̀ntínú bẹ́ẹ̀ lọ́ta àwọn náà ti ń kọ̀ntínú sí. náà àtúwárí àwọn ọmọ kéwú tí wọ́n kéwú lọ́dọ̀ wọn táwọn náà tún padà dọ̀tá bára àta tí ò kéwu Sheikh Adam bá dọ̀tá wọn á wí pé ńgbà tọ́já sí pé wọn ò nírú ntọ́lọ́run fún ni ẹni wọn wá kéwu Sheikh Adam tí kéwu rẹ̀ ń bẹ lára wọn ó jẹun wọn ó mumi wọn ó kéwu wọn ó jẹ́ àlùbáríkà wọn níjọ́ tí ó gba sàádà ńlẹ̀ kéwu bàbá tún sọ pé barakallahu fika bàbá tún àlùbáríkà tí bàbá ṣiṣẹ́ rẹ̀ tí wọ́n bẹ Ọlọ́run fún pé gbogbo ẹni tí ń bá ti tọrọ àlùbáríkà fún ká àlùbáríkà wọn máa rán bàbá tún ta àlùbáríkà wọn fún lọ́fẹ̀ẹ́ lófò ọwọ́ jásí pé òun gan fúnra ara rẹ̀ ní wọ́n ń dájú kọ ilé kéwú àfa rẹ̀ wípé ń lùlù àfikówó òun ọ̀fẹ́ gbọ́hùn ẹnìkan ń bẹ̀ má Ọlọ́run lọ́wọ́ máa gbọ́hùn yẹn ń bẹ̀ ìwọ lọ́ọ́ parẹ́ tó ọba kú tán ọ̀nà bó ṣe gbà parẹ́ tó ọba kú tán lọ́wọ́ sára rẹ̀ sàn torí gbogbo ẹni tí ń lùlù kówó fún Baba Lágége tòní ọwọ́ ló nífẹ̀ẹ́ Baba Lágége tàná wọ́n máa wípé ìfẹ́ bàbá náà ní kọ́ máa fẹ́ ọmọ tó jòkó lérí àga bàbá ẹ̀ ó lè máa ṣàdúrà fún Markaz ọlọ́mọdé àti Markaz ọmọ aga sí ọgbọ́ ó sì ń lùlù kí ẹni tí ń tukọ̀ Markaz kí nǹkan ó ṣe ọgbọ́ kọ́sìm ó tó wá béèrè báyìí ọwọ́ kó wá wípé ẹ dákun orí screen láti ń sọ yìí bàbá lè rẹ́nìkan tó bá lè jáde wípé ìgbésí ayé Sheikh Adam tí wọ́n lò ó kéwú lọ́dọ̀ wọn ni àbọ̀ ọba wọn lò gbà láàfà ọba wọn láyé ọwá rí ó lè sọ la'natullahi alayka ibi dada Ọlọ́run máa bá ọ bá mẹ́sàn ẹnìkan bóyá ń tọ̀ ń sọ fún ọ tí ń ṣe ń bẹ láyé tí èsẹ̀ ni ó ti kú tọ́ parọ́ máa mẹ́sàn ẹnìkan tó sọ jáde lẹ́nu wípé
Sheikh Adamu saburú kan fún orí La ilaha illallah. báwa mẹ́sẹ̀ orí screen láwa yìí báwa bá ti gbọ́ tí kìíní yìí bá dọ́dọ̀ rẹ̀ jáde lórí mídíà kọ́ wa sọ kí gbogbo ayọ́ gbọ́ wípé ibà wọn bá wa lágbájá ibi wọn ní Sheikh Adamu ṣe aburú kan falẹ̀ iyasu billah Àmín. mimma qalatina ka hadhihi Àmín. àtọwà sọ lọ́dọ̀ Ọlọ́run bá àti tó ń sọ yìí torí kò sí nírú ẹrù Sheikh Adam. babalágége kò sí nírú ẹrù wọn Masha Allah. ọ̀sẹ̀ sínú history wọn wípé bàbá saburú fẹ́ nìkan rí àbí wọ́n saburú fọ́mọ ọlọ́mọ kan rí àbí wọ́n gbọ́mọ kan fún wọn tọ́ bàbá wa tọmọ náà dáa àbí wọ́n gbọ́mọ kan fún wọn pé ẹ bá ń sọ déèyàn bàbá ò rí sọ déèyàn àbí wọ́n gbọ́mọ kan fún wọn pé ẹ bá ń sọ dáàfà bàbá ò rí sọ dáàfà ẹni tí Sheikh Adamu bá ba tiẹ̀ jẹ́ nígbà wọn ń bẹ láyé wọ́n bá yà da kọ sọ jáde tó o bá wá rí sọ jáde tó bá yẹ pé yìí tí wọ́n ń fẹ́ ni pé kí tọmọ wọn bàjẹ́ ní bàbá tí ń bẹ ń bẹ yìí Allahu hayatahu. Ọlọ́run ọba tiẹ̀ jẹ́ kó tó kúrò láyé Àmín ya. yọba tọmọ rẹ jẹ́ tọ́ ọba lọ Àmín. wọn ò ní gbúrò ọjà àfàànù ìran rẹ má láyé Àmín. eré rẹ náà ni ó ti sọ̀kalẹ̀ tí ó sì pín bẹ Allahumma ilá àyàfi tọ́ ọba rí nǹkan ọba rẹ ọ̀kan mẹ́sàn wípé ní ti Sheikh Adamu sí fún ọ láìda wa illa fala. wà ilá falà èyí tó mo wí wọn ti rí bẹ́ẹ̀ Masha Allah.